Sherry brother sọ wípé àwọn ọmọ kan tó ń fún Akede Odua ní confidence. Sherry brother kò sí nǹkan kan tó ń fún Akede Odua ní confidence bí pé ó nímọ̀. Lójú ẹ̀yin mùsùlùmí ló máa dà bẹ́ẹ̀. Nítorí pé ẹ̀yin ò látinúdá láti ronú, ìwé ló bá yín ronú, ẹ̀yin ò kò lè jókòó kẹrù pé Ọlọ́run fún mi lọ́pọlọ kí n ronú, sílẹ̀ yín rò pé Ọlọ́run fi ọpọlọ yẹn ṣe decoration ni lẹ́yìn ò ṣe mú lò. Ṣé understand? Ẹ máa imagine àwa bí ilé ayé ṣe ń tẹ̀síwájú làwọn ń tẹ̀síwájú. Bọ́ gbogbo súnà Ànábì láti 90 báwo láti 100 gbọgbọrọ sẹ́yìn ní AD after death Jesus Christ. Òun lẹ́yìn sì ń wù àtàtì wà ní century. But nǹkan yẹn ó máa easy fún mi láti lè máa rí àwọn errors yìí torí ẹ̀yin wà nígbà ayé ìgbàanì, àwa kẹ̀ ti wà nínú ayé tuntun. Mọ bóyá máa rí. So ayé ìgbàanì tẹ́yin fẹ́ wà yẹn, àwa ti bá yín wà ń bẹ̀ torí àwa náà ti ka lùkúrà yẹn. Àwa wá fi ń compare ayé tuntun táwa ẹ̀ṣẹ̀ wà. Meanwhile, lóòótọ́ ẹ̀yin wà ní ayé tuntun by body. But ọpọlọ orí yín ó wà láyé ìgbàanì. Ayé Prophet Muhammad ló wà. Kò báwo lè fẹ́ jọra wọn. Torí ọ̀rọ̀ tẹ́yin bá máa sọ, nǹkan tó ń ṣẹlẹ̀ tẹ́yin lè relate mọ́ ni. But ọkọ tẹ́yin bá máa sọ báyìí, nǹkan tó ti ṣẹlẹ̀ ní 90 ayé Ànábì. So ẹ wá expect pé kí àwọn èèyàn máa rí ẹ̀rọ yín. Ó mọ ẹ̀ńgọ́sẹ̀ lẹ́ ń fún Akede lọ́rọ̀ sọ, ó máa dàbí Akede mímọ̀. Mi ò ní kútú, but àwọn ọ̀rọ̀ yín ló máa dàbí ẹ máa wọ ẹnu, ẹ máa wọ ọ̀rọ̀ ẹ̀tẹnu àgbàlagbà ẹ̀ jáde. Ìwé dẹ sọ pé òun ọ̀pọ̀ lọ wò, ẹni ẹ kútú. Ẹ̀yin ti Akede. Nǹkan tí mo sọ yé yín, ọkọ̀ wà pẹ̀lú wa in body ní yẹ̀ta wà yìí, but ìlàkàyè wọn wà ní ayé Ànábì. So ẹ lè bá wa cope, ṣe understand?